bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi bíbélì, ròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tóóró. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóòrù tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò yín ètò wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. Ètò tí ìjọ Kristi l'Oǹdó àti ìjọ Kristi níbi gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi ni Fasonu Victor, Ajihinrere Kristi. Kí a tó tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ ta ní fún wa lónìí, ẹ jẹ́ ká tẹríba fún àdúrà. Bàbá wa tí ń bẹ lọ́run, Olódùmarè ọba ayérayé, bàbá wa nípasẹ̀ Jésù Kristi, aláàánú àtolórí ọ̀fẹ́ jùlọ nìyí. Ẹ̀yin ni Ọlọ́run, Olúwa àti Ẹlẹ́dàá wa. Ògo ni forúkọ yín títí láéláé lónìí àti lọ́jọ́ gbogbo. Ọlọ́run mímọ́, ẹ jọ̀ọ́ nínú àánú àtọlá ńlá yín kẹ́ ẹ gba ọpẹ́ wa. Ẹ bá wa sọ̀rọ̀ lónìí, ẹ jẹ́ kí ìfẹ́ yín ó yé wa lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Lẹ́ẹ̀kan sí a kí yín káàbọ̀ sí ètò yín ètò wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ Ọlọ́run lórí ayé wa àti ìbùkún rẹ̀ aláìlẹ́gbẹ́ èyí tí à ń rí gbà lọ́dọ̀ rẹ̀ nígbà gbogbo fún ìwà láyé àti ìwà láàyè rẹ̀ lórí gbogbo tó jọmọ́ tiwa. Ọlọ́run wa ẹ ṣé o, a gbé yín ga, a ṣe yín lọ́ba ọba, bẹ́ẹ̀ la pè yín lólúwa àwọn olúwa. Nítorí ìdí èyí a dá gbogbo ògo, ọlá, agbára àti ìyìnpadà fún orúkọ ẹ̀yin Ọlọ́run wa. Ní wákàtí yìí, ètò ìdánilẹ́kọ̀ọ́ ta ní fún wa lónìí ó dá lé lórí ǹjẹ́ ajogún ẹ̀ṣẹ̀ bí? Ǹjẹ́ ajogún ẹ̀ṣẹ̀ bí? Do we inherit sin? Kókó ẹ̀kọ́ tí a ó gbé yẹ̀wò lónìí nìyí, ǹjẹ́ ajogún ẹ̀ṣẹ̀ bí? Tí a bá wo inú ìsìn Kristi lónìí, a rí pé onírú ẹ̀kọ́ ni àwọn ènìyàn ń gbé kalẹ̀ tí wọ́n sì ń fi ẹsẹ̀ múlẹ̀ nínú iṣẹ́ ẹ̀sìn sí Ọlọ́run nípasẹ̀ Jésù Kristi. Ọ̀kan nínú rẹ̀ la fẹ́ gbé yẹ̀wò lónìí. Ǹjẹ́ ajogún ẹ̀ṣẹ̀ bí? Ǹjẹ́ ajogún ẹ̀ṣẹ̀ Ádámù àti Éfà, tàbí ǹjẹ́ ajogún ẹ̀ṣẹ̀ àwọn baba ńlá wa? Kí ni Bíbélì wí? Kí ni Bíbélì sọ nípa rẹ̀? A fẹ́ gbé ẹ̀kọ́ yìí yẹ̀wò kí a lè lóye pé gẹ́gẹ́ bí ènìyàn tó wà nínú ayé lónìí, a gbọ́dọ̀ mọ ìfẹ́ Ọlọ́run fún onírúurú ẹ̀kọ́ gbogbo èyí tí à ń kọ́ tàbí tí à ń gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ nínú iṣẹ́ ẹ̀sìn sí Ọlọ́run lónìí. Ó dára ká mọ ohun tí Ọlọ́run gbé kalẹ̀ ju pé ká wá tẹ̀lé ohun tí Ọlọ́run ò gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ lọ. Ọlọ́run sì kì wá nílọ̀ nípasẹ̀ àpọ́stélì Jòhánù ní Jòhánù kejì ẹsẹ̀ 9, 2 John verse 9. Ó ní ẹni tí ó bá ré kọjá tí kò sì dúró nínú ẹ̀kọ́ Kristi kò gba Ọlọ́run. Ẹni tó bá dúró nínú ẹ̀kọ́, òun ni ó gba bàbá àti ọmọ. A fẹ́ dúró nínú ẹ̀kọ́ Kristi, ìdí ẹ̀ la fi gbé ètò yìí kalẹ̀. Kókó ètò yìí òun ni pé jẹ́ kí Bíbélì sọ̀rọ̀ nínú ohun gbogbo, nínú iṣẹ́ ìsìn wa sí Ọlọ́run, nínú ẹ̀kọ́, nínú ìsìn, nínú ètò ìgbàlà, nínú ìgbé ayé àlàáfíà àti ìgbé ayé Kírísítẹ́nì. A gbọ́dọ̀ jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. Kókó ẹ̀kọ́ ta fẹ́ gbéyàwó lónìí ó ti dá ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn láàmú. Ó ti fi ìkorò sí ọkàn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Àwọn èèyàn ti wá Ọlọ́run lọ síbi tí Ọlọ́run kò sí.
nítorí pé wọ́n gbàgbọ́ pé àwọn jogún ẹ̀ṣẹ̀ baba ńlá wọn, ìyà tó ń jẹ wọ́n tàbí ìrora tí wọ́n wà nípa pé ẹ̀ṣẹ̀ baba ńlá wọn làwọn jogún rẹ̀. Mo fẹ́ ká kíyèsí bíbélì, ká wo bíbélì, ká gbọ́ ohun tí Ọlọ́run bá wa sọ. Ǹjẹ́ a jogún ẹ̀ṣẹ̀ bí? Kókó ẹ̀kọ́ tí a fẹ́ gbé yẹ̀wò nìyí. Kí ẹ má ṣe gbàgbé Tímótì kejì orí kejì ẹsẹ̀ 15 ó ní kí a ṣáápọn láti jẹ́ akẹ́kọ̀ọ́ tí kò ní láti tijú, tí ń pín òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run bó ti yẹ. A lórí ọ̀fẹ́ láti pín bíbélì bó ti tọ́ àti bó ti yẹ. Ọlọ́run gan pa wá láṣẹ pé a gbọ́dọ̀ pín bíbélì bó ti tọ́ àti bó ti yẹ. Ohun àkọ́kọ́ tọ́lọ́run fẹ́ ká kíyèsí òun ni pé Ọlọ́run rán wòlíì Èzíkíẹ́lì sí àwọn ọmọ Ísírẹ́lì. Kí ni wòlíì Èzíkíẹ́lì sọ fún àwọn ọmọ Ísírẹ́lì ní ìwé Èzíkíẹ́lì orí 18 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 1? Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ọ̀rọ̀ Olúwa sì tọ̀ mí wá wípé, kí ni ẹ̀yin ń rò tí ẹ̀yin fi ń pòwe yìí ní ilẹ̀ Ísírẹ́lì pé àwọn bàbá ti jẹ èso àjàrà kíkan, eyín àwọn ọmọ sì ká? Ẹ wo ẹsẹ̀ 2. Mo ń ka ìwé Èzíkíẹ́lì orí 18, à ń wo láti ẹsẹ̀ 1, à ń wo ẹsẹ̀ 2, à wá wo ẹsẹ̀ 20 sísàlẹ̀. Kí l'Olúwa wí? Kókó ẹ̀kọ́ tá à ń gbé yẹ̀wò ó ní, ǹjẹ́ àjogún ẹ̀ṣẹ̀ bí? Ṣàjogún ẹ̀ṣẹ̀ Ádámù, ṣàjogún ẹ̀ṣẹ̀ àwọn baba ńlá wa. Àwọn ẹ̀kọ́ tí a fẹ́ gbé yẹ̀wò lónìí ni a sì fẹ́ mọ ohun tí Bíbélì sọ̀rọ̀ tó sọ nípa rẹ̀. Ìdí ètò yìí ó dó lórí jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. A fẹ́ kí Bíbélì ó sọ̀rọ̀ kó dá wa lóhùn ìbéèrè yìí. Ìwé Èzíkíẹ́lì òun là ń kà lọ lọ́wọ́. Ọlọ́run rán wòlíì Èzíkíẹ́lì sí Ísírẹ́lì, ó sì rán wọn. Kí ni ọ̀rọ̀ tí Olúwa rán wòlíì Èzíkíẹ́lì sí Ísírẹ́lì? Á tutù ẹsẹ̀ Bíbélì náà kà kó yé Ọlọ́run àtìfẹ́ rẹ̀ kó lè yé wa. Ó ní ọ̀rọ̀ Olúwa tọ̀ mí wá wípé, kí ni ẹ̀yin rò tí ẹ̀yin fi ń pòwe yìí ní ilẹ̀ Ísírẹ́lì pé àwọn bàbá ti jẹ èso àjàrà kíkan, eyín àwọn ọmọ sì ká? Ẹsẹ̀ 2. Olúwa Ọlọ́run wípé, bí mo ti wà, ẹ̀yin kì yóò rí ààyè láti pòwe yìí mọ́ ní ilẹ̀ Ísírẹ́lì. Kíyèsí, gbogbo ọkàn ni tèmi, gẹ́gẹ́ bí ọkàn bàbá ti jẹ́ tèmi, bẹ́ẹ̀ ni tèmi ni ọkàn ọmọ pẹ̀lú. Ọkàn tí ó bá ṣẹ̀ òun ó kú. Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ọ̀rọ̀ Olúwa ló ń sọ fún wa yìí. Ẹsẹ̀ Bíbélì ń fi ẹsẹ̀ wa múlẹ̀ pé ní àkókò kan ní ìgbà wòlíì Èzíkíẹ́lì ní Ísírẹ́lì, Ọlọ́run rán wòlíì Èzíkíẹ́lì sí Ísírẹ́lì nítorí pé wọ́n ń pa òwe kan ní Ísírẹ́lì pé àwọn bàbá wọ́n mu èso àjàrà kíkan, eyín àwọn ọmọ sì ká. Ọlọ́run gbọ́ òwe yìí. Ohun tí òwe túmọ̀ sí ni pé ohun tí bàbá bá ṣe á àfẹ́ẹ̀tì, á jẹ́ okùnfà fún ìjákulẹ̀ ọmọ. Ọlọ́run sì gbọ́ òwe yìí láti òkè wá, ó sì gbé wòlíì Èzíkíẹ́lì dìde. Wòlíì Èzíkíẹ́lì wá sọ pé ní Ísírẹ́lì wọn ò ní ráàyè láti pa òwe yìí mọ́. Ọlọ́run wá sọ pé gbogbo ọkàn ni ti èmi, àti ti bàbá àti ti ọmọ ti èmi. Ọkàn tó bá ṣẹ̀ òní yóò ṣe kí ni? Òní yóò kú. Tọ́lọ́run sọ nínú ọ̀rọ̀ rẹ̀. Bí a ti ń kẹ́kọ̀ọ́ lọ nínú ọ̀rọ̀ Ọlọ́run, ẹsẹ̀ Bíbélì yìí ó fi ẹsẹ̀ wa múlẹ̀ pé ọmọ kò ní jogún ẹ̀ṣẹ̀ tàbí àìṣedéédé tàbí wàhálà tí bàbá rẹ̀ bá ti dá ní ìwàláàyè rẹ̀, kò ní jogún rẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run ló ń fi ẹsẹ̀ wa múlẹ̀. Bẹ́ẹ̀ ni bàbá kì yóò jogún àìṣòdodo tàbí ẹ̀ṣẹ̀ ọmọ. Nígbà tá a ka ẹsẹ̀ Bíbélì yẹn, tá a wo ẹsẹ̀ 20, kí ni ẹsẹ̀ 20 sọ? Ó ní ọkàn tí ó bá ṣẹ̀, mú ka ìwé Èzíkíẹ́lì orí 18 ẹsẹ̀ 20, ọkàn tí ó bá ṣẹ̀ òun ni yóò kú. Ọmọ kì yóò ru àìṣedéédé bàbá, bẹ́ẹ̀ ni bàbá kì yóò ru àìṣedéédé ọmọ. Òdodo olódodo yóò wà lórí rẹ̀, ìwà búburú ènìyàn búburú
yóò sì wà lórí rẹ̀. Ohun tó Olúwa sọ nìyí. Ìyẹn túmọ̀ sí pé ẹ̀ṣẹ̀ ẹni tí ó bá ṣẹ̀ yóò wà lórí rẹ̀. Ẹni tí kò bá ṣẹ̀ kì yóò lè ru àìṣedéédé ẹni tó ṣẹ̀. Ohun tọ́lọ́run sọ nìyí. Ìyẹn ló mú wa lọ sí ẹ̀kọ́ yìí pé ǹjẹ́ àjogún ẹ̀ṣẹ̀ bí? Wòlíì Èzíkẹ́lì ó ti tàn mọ́lẹ̀. Wòlíì Èzíkẹ́lì orí 18 ẹsẹ̀ 1 sí 2 àti 3 ó ti tàn mọ́lẹ̀ sí kókó ẹ̀kọ́ tí a fẹ́ gbé yẹ̀wò. Ẹsẹ̀ 20 ìwé Èzíkẹ́lì orí 18 20 ó tún tàn mọ́lẹ̀ sí pé ọmọ kì yóò ru àìṣedéédé bàbá, bàbá kì yóò ru àìṣedéédé ọmọ. Àìṣedéédé aláìṣedéédé yóò wà lórí rẹ̀, òdodo olódodo yóò sì wà ní orí rẹ̀. Ìbéèrè ni pé kí la tilẹ̀ ń pè ní ẹ̀ṣẹ̀ gan-an? Kí ni Bíbélì pè ní ẹ̀ṣẹ̀? Ìtumọ̀ wo ni Bíbélì sọ pé ẹ̀ṣẹ̀ jẹ́? A gbọ́dọ̀ mọ ohun tí Bíbélì pè ní ẹ̀ṣẹ̀ kó yé ìfẹ́ Ọlọ́run àti wàláàyè rẹ̀ kó lè yé wa. Ǹjẹ́ à ń jogún ẹ̀ṣẹ̀ bí? Do we inherit sin? Àti wòwe Èzíkẹ́lì orí 18 ẹsẹ̀ 1, 2 àti 3. A tún wo ẹsẹ̀ 20 tó fi ẹsẹ̀ wa múlẹ̀ pé bàbá kì yóò ru àìṣedéédé ọmọ, ọmọ kì yóò ru àìṣedéédé bàbá. Òdodo olódodo yóò wà lórí rẹ̀. Àìṣòdodo tàbí àìṣedéédé aláìṣedéédé yóò sì wà ní orí rẹ̀. Kí là ń pè ní ẹ̀ṣẹ̀ gan? A gbọ́dọ̀ jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. Bíbélì ti fún wa ní ìtumọ̀. Èdè Gíríkì tí a ń pè ní ẹ̀ṣẹ̀ ó túmọ̀ sí amatia. Amatia ni èdè Gíríkì pè ẹ̀ṣẹ̀. Ó dẹ̀ túmọ̀ sí pé kí èèyàn mísì nǹkan, kéèyàn fẹ́ ta nǹkan kó má rí nǹkan yẹn ta. Ìyẹn túmọ̀ sí pé olóyìnbá sọ pé missing the mark. Ìkejì túmọ̀ amatia ní èdè olóyìnbó ó ní ìṣọ̀tẹ̀ sí Ọlọ́run. Ìkẹta, rírú òfin Ọlọ́run, violation of God's law. Ohun tá à ń pè ní ẹ̀ṣẹ̀ nìyí. Bíbélì sì gbé ìtumọ̀ ẹ̀ṣẹ̀ kalẹ̀ fún wa nínú ọ̀rọ̀ rẹ̀. Ó sọ ìtumọ̀ ohun tí ẹ̀ṣẹ̀ jẹ́. Ẹ ká máa wo Bíbélì lẹ́yọ kọ̀ọ̀kan. Kí ni ìwé Jòhánù kínní orí 3 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 4, kí ni àlàyé tí Ọlọ́run sọ fún wa pé ẹ̀ṣẹ̀ jẹ́? 1 John chapter 3 verse 4. Ẹgbọ́n tó Olúwa wí, ẹnikẹ́ni tí ó bá ń dẹ́ṣẹ̀ ó rú òfin pẹ̀lú, nítorí ẹ̀ṣẹ̀ ni rírú òfin. A ti fún wa ní ìtumọ̀ àkọ́kọ́ nípa ohun tí ẹ̀ṣẹ̀ jẹ́. Ẹ̀ṣẹ̀ ni rírú òfin. Òfin ta ni? Òfin Ọlọ́run. Bí Ọlọ́run bá ní ká jókòó, tí a bá dìde àti rú òfin Ọlọ́run. Tọ́lọ́run bá ní ká dìde, tá a bá jókòó àti rú òfin Ọlọ́run. Bọ́lọ́run bá sọ pé ohun tóun fẹ́ kí a ṣe ní kí a tó lè dẹni ìgbàlà, tí àwa bá yí padà àti rú òfin Ọlọ́run. Ẹ̀ṣẹ̀ òní rírú òfin. Òfin ta ni? Òfin Ọlọ́run. Tí a bá ti rú òfin Ọlọ́run a ti di ẹlẹ́ṣẹ̀. Ìtumọ̀ àkọ́kọ́ tí Bíbélì sọ fún wa nìyí pé ẹ̀ṣẹ̀ jẹ́. Ẹ má jẹ́ ká gbàgbé, ẹ̀yin tẹ́ ń wò wá nílé, kókó ẹ̀kọ́ tá à ń gbéyàwó lónìí ni ǹjẹ́ àjogún ẹ̀ṣẹ̀ bí? Do we inherit sin? Látọ̀dọ̀ Ádámù, Éfà tàbí àwọn bàbá ńlá wa tó wá ń fìyà jẹ wá lónìí. Ǹjẹ́ àjogún ẹ̀ṣẹ̀ bí? Tá à ń gbéyàwó ní a sì ti mú wa lọ sí ìwé Èzíkẹ́lì orí 18 ẹsẹ̀ 1, 2, 3. A ti mú wa lọ sí ẹsẹ̀ 20 tó sọ fún wa pé ọkàn tí ó bá ṣẹ̀ yóò kú. Bàbá kì yóò ru àìṣedéédé ọmọ, ọmọ kì yóò ru àìṣedéédé bàbá. Òdodo olódodo yóò wà lórí rẹ̀. Àìṣedéédé aláìṣedéédé yóò wà lórí rẹ̀. Ohun tó Ọlọ́run sọ nìyí. Àwa ń wo ìtumọ̀ tí a ń pè ní ẹ̀ṣẹ̀ fún wa. Àwa ń sọ níbí yìí ìwé Jòhánù kínní orí 3 ẹsẹ̀ 4. Ó fi ẹsẹ̀ wa múlẹ̀ pé ẹ̀ṣẹ̀ ò ní rírú òfin Ọlọ́run. Tá a bá ti rú òfin Ọlọ́run àti di ẹlẹ́ṣẹ̀. Eléyìí gbọ́dọ̀ yé wa. Àlàyé mìíràn wo ni Bíbélì tún ṣe fún wa? Ìtumọ̀ wo ni Bíbélì tún fún wa nípa ọ̀rọ̀ tí a ń pè ní ẹ̀ṣẹ̀? Ìwé Jòhánù kínní orí 5 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 17 ó gbé àlàyé kalẹ̀ fún wa ohun tí a ń pè ní ẹ̀ṣẹ̀. 1 John chapter 5 verse 17 kí l'Olúwa wí? Ó ní gbogbo àìṣòdodo ní ẹ̀ṣẹ̀. Ohun tí Bíbélì sọ ni àlàyé kejì tí Bíbélì ṣe àlàyé fún wa nípa ẹ̀ṣẹ̀. Ó ní
ní gbogbo àìṣòdodo gbogbo ẹ̀ṣẹ̀ ni. Ọlọ́run ní òdodo, ó ní òdodo rẹ̀, ó sì ti gbé òdodo rẹ̀ kalẹ̀. Ní sáà àti ìgbà tí a wà yìí, Jésù Kristi ní òdodo Ọlọ́run. Ẹnikẹ́ni tí ò bá dúró nínú òdodo Kristi, a sọ fún wa pé ó jẹ́ aláìṣòdodo. Bẹ́ẹ̀ dẹ̀ ní gbogbo àìṣòdodo gbogbo ẹ̀ṣẹ̀ ni. Ìtumọ̀ ìkejì tí a rí nínú Bíbélì ní tí a ń gbé ìtumọ̀ rẹ̀ kalẹ̀ nípa ọ̀rọ̀ tí a ń pè ní ẹ̀ṣẹ̀. Ẹ ká wo ìwé Róòmù orí 14, Romans 14, ó tún gbé àlàyé kalẹ̀ fún wa nípa ọ̀rọ̀ tí a ń pè ní ẹ̀ṣẹ̀. Ìwé Róòmù orí 14, nígbà tá a kíyèsí ẹsẹ̀ èyí tí ó kẹ́yìn 23 ẹsẹ̀ 23, ó ní ṣùgbọ́n ẹni tí ó bá ń ṣiyèméjì ó jẹ̀bi bí ó bá jẹ, nítorí tí kò ti inú ìgbàgbọ́ wá. Ohunkóhun tí kò bá ti inú ìgbàgbọ́ wá ẹ̀ṣẹ̀ ni. Ìtumọ̀ ìkẹta tí a sọ nípa ẹ̀ṣẹ̀ nìyí. Ohunkóhun tí ò bá ti inú ìgbàgbọ́ wá ẹ̀ṣẹ̀ ni. Àkọ́kọ́ Jòhánù kínní orí 3 ẹsẹ̀ 4, ó sọ fún wa pé ẹ̀ṣẹ̀ òun ni rírú òfin Ọlọ́run. Ó sọ fún wa ní ìwé Jòhánù kínní orí 5 ẹsẹ̀ 17, 17, ó ní gbogbo àìṣòdodo gbogbo ẹ̀ṣẹ̀ ni. Ìwé Róòmù orí 14, nígbà tá a kíyèsí ẹsẹ̀ 23, ó ní gbogbo, ó ní ohunkóhun tí ò bá ti inú ìgbàgbọ́ jáde ó ní ẹ̀ṣẹ̀ ni. Àwọn àlàyé tí Bíbélì gbé kalẹ̀ fún wa nípa ẹ̀ṣẹ̀. Nígbà tá a tún kíyèsí Bíbélì, a wò ìwé Jákọ́bù orí 4, nígbà tá a wo ẹsẹ̀ tí ó kẹ́yìn, ìtumọ̀ tí Bíbélì sọ fún wa pé ẹ̀ṣẹ̀ jẹ́, kí a wo Bíbélì ọ̀rọ̀ Ọlọ́run fún wa. Ìwé Jákọ́bù orí 4, nígbà tá a kíyèsí ẹsẹ̀ tí ó kẹ́yìn, ẹ gbọ́ o. Ó ní nítorí náà ẹni tí ó bá mọ rere ṣe tí kò sì ṣe, ẹ̀ṣẹ̀ ni fún. tó a ti rí ẹsẹ̀ Bíbélì 4 tó gbé àlàyé kalẹ̀, ìtumọ̀ kalẹ̀ tí a ń pè ní ẹ̀ṣẹ̀. Àkọ́kọ́ Jòhánù kínní orí 3 ẹsẹ̀ 4, onírúurú òfin Ọlọ́run ẹ̀ṣẹ̀ ni. Jòhánù kínní orí 5 ẹsẹ̀ 17, gbogbo àìṣòdodo gbogbo ẹ̀ṣẹ̀ ni. Ìwé Róòmù orí 14, nígbà tá a kíyèsí ẹsẹ̀ 23, 23, ó sọ fún wa pé ohunkóhun tí ò bá ti inú ìgbàgbọ́ jáde ẹ̀ṣẹ̀ ni. Ìwé Jákọ́bù orí 4, nígbà tá a kíyèsí ẹsẹ̀ 17, 17, ó ní ìgbà tí a bá mọ rere ń ṣe tí a kò ṣe, ẹ̀ṣẹ̀ ni fún wa. Àwọn àlàyé àwọn olóyìnbá sọ pé ẹ̀ṣẹ̀ ó jẹ́ commission and omission, èyí tá a mọ̀ọ́mọ̀ àti tí a tó yẹ ká ṣe tí a ò ṣe. Ìtumọ̀ tí Bíbélì sọ nípa ẹ̀ṣẹ̀ ni. Ǹjẹ́ èèyàn ń jogún ẹ̀ṣẹ̀ bí? Ǹjẹ́ à ń jogún ẹ̀ṣẹ̀ bí? Pẹ̀lú àlàyé tí Bíbélì gbé kalẹ̀ nípa ìtumọ̀ tí a ń pè ní ẹ̀ṣẹ̀, báwo ni ènìyàn ṣe ń dẹ́ṣẹ̀? A gbúdọ̀ lè tọ̀mọ́lẹ̀ sí ọ̀rọ̀ mímọ́ Olúwa yìí nígbà tá a ti sọ fún wa ìtumọ̀ tí a ń pè ní ẹ̀ṣẹ̀, pé ẹ̀ṣẹ̀ ní irú òfin, gbogbo àìṣòdodo gbogbo ẹ̀ṣẹ̀ ni. Ohun tí ò bá ti ní ìgbàgbọ́ jáde ẹ̀ṣẹ̀ ni. Tí a bá mọ rere ṣe tí a kò ṣe ẹ̀ṣẹ̀ ni. Báwo wá ni ènìyàn ṣe ń dẹ́ṣẹ̀? Ní ìgbà wo lèèyàn di ẹlẹ́ṣẹ̀? Ẹ ká padà sí ìwé Jákọ́bù orí kìíní náà. Jákọ́bù orí kìíní, ká wo ẹsẹ̀ 13 sí 15, àlàyé tí Bíbélì sọ fún wa. Báwo ni ènìyàn ṣe ń dẹ́ṣẹ̀? À ń béèrè pé ǹjẹ́ a jogún ẹ̀ṣẹ̀ bí? Béèrè tá à ń béèrè, a sì fẹ́ fi Bíbélì dáhùn. Báwo lèèyàn ṣe ń dẹ́ṣẹ̀? Ẹ gbọ́ tọ́rọ̀ Ọlọ́run sọ. Ó ní kí ẹnikẹ́ni tí à ń dán wò má ṣe wí pé láti ọwọ́ Olúwa Ọlọ́run ni a ti ń dán mi wò, nítorí Ọlọ́run kò lè fi búburú dán wa wò, òun náà kì í sì ń dán ni ẹnikẹ́ni wò. Ẹ wo ẹsẹ̀ 14, ṣùgbọ́n olúkúlùkù ni à ń dán wò ní ìgbà tí a bá ti ọwọ́ ìfẹ́kúfẹ̀ẹ́ ara rẹ̀ fà á lọ láti sì tàn án jẹ. Ẹ wo 15, ǹjẹ́ ìfẹ́kúfẹ̀ẹ́ náà nígbà tó bá lóyún á bí ẹ̀ṣẹ̀, àti ẹ̀ṣẹ̀ náà nígbà tó bá ti dàgbà tán á bí ikú. Ẹ wo àlàyé tí Bíbélì ṣe bí ènìyàn ti ń dẹ́ṣẹ̀. Níbi ìyà sọ fún wa pé Ọlọ́run kì í fi búburú dán èèyàn wò,
ó wá sọ bí ènìyàn ti ń dẹ́ṣẹ̀ ní ẹsẹ̀ 14. ó ní ṣùgbọ́n olúkúlùkù ni à ń dán wò ní ìgbà tí a bá ti ọwọ́ ìfẹ́kúfẹ̀ẹ́ rẹ̀ fà á lọ, a sì tàn án sínú ẹ̀ṣẹ̀. ẹ padà sí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nínú ọgbà Édẹ́nì bí a ti tàn Éfà àti Ádámù sínú ẹ̀ṣẹ̀. bí ènìyàn ti ń dẹ́ṣẹ̀, bí ènìyàn ṣe ń di ẹlẹ́ṣẹ̀ nìyí, à ń tàn èèyàn sínú ẹ̀ṣẹ̀ nípa ìfẹ́kúfẹ̀ẹ́. ohun tó sì ṣẹlẹ̀ sí Éfà àti Ádámù nínú ọgbà Édẹ́nì nìyí nínú ìwé Genesis orí 3. àlàyé tó lóun ṣe fún wa ní bí ènìyàn ti ń dẹ́ṣẹ̀ nìyí. ènìyàn mọ̀ọ́mọ̀ dẹ́ṣẹ̀, èèyàn mọ̀ọ́mọ̀ rú òfin Ọlọ́run. ènìyàn kì í jogún rẹ̀, èèyàn ń dá ẹ̀ṣẹ̀ ni. ilé gbọ́dọ̀ yé wa pẹ̀lú bí Bíbélì ti gbé àgbékalẹ̀ rẹ̀ kalẹ̀ bí a ti ń dá ẹ̀ṣẹ̀. ìbéèrè ni pé ǹjẹ́ àwọn ọmọ tá à ń bí, ǹjẹ́ a bí wọn gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀? a gbọ́dọ̀ lè fi Bíbélì dáhùn. ǹjẹ́ a bí àwọn ọmọ sínú ayé gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀? ilé gbọ́dọ̀ yé wa dáadáa. ìwé Matthew orí 18, Matthew 18 kákíyèsí láti ẹsẹ̀ 3. Jésù Kristi kọ́ wa ní ẹ̀kọ́ pàtàkì ní ìwé Matthew orí 18 gbàtà wo ẹsẹ̀ 3. kí ni Bíbélì wí? ó ló sì wí pé lóòótọ́ ni mo wí fún yín, bí kò ṣe pé ẹ̀yin bá padà kí ẹ sì dàbí àwọn ọmọ kéékèèké, ẹ̀yin kì yóò lè wọ ìjọba ọ̀run. níbi ìyá sọ fún wa pé àwọn ọmọ kéékèèké, a sọ fún wa pé wọ́n wà nínú ìjọba Ọlọ́run. tí wọn ò bá tó bá ti ń dàgbà tán ti ń mọ ẹ̀ṣẹ̀, lọ́lọ́run tì wọ́n síta kúrò nínú ìjọba Ọlọ́run nípa ẹ̀ṣẹ̀, torí pé Ọlọ́run kò ń fojú rí ẹ̀ṣẹ̀. àwọn ọmọ kéékèèké, a sọ fún wa pé wọ́n wà nínú ìjọba Ọlọ́run. tí wọ́n bá ti mọ ẹ̀ṣẹ̀, lọ́lọ́run á tì wọ́n síta kúrò nínú ìjọba rẹ̀ tó ń ṣe ìjọba tó lógo. ǹjẹ́ àwọn ọmọ kéékèèké, ǹjẹ́ a bí wọn gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ bí? ìdáhùn ni pé rárá o. Jésù Kristi sọ fún wa pé a gbọ́dọ̀ padà kí a dàbí àwọn ọmọ kéékèèké, láì bá rí bẹ́ẹ̀ a kò lè wọ ìjọba Ọlọ́run. kí ni Jésù tún kọ́ wa? ìwé Matthew orí 19 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 14. nígbà náà ni ó gbé àwọn ọmọ ọwọ́ wá sọ́dọ̀ rẹ̀ kí ó lè fi ọwọ́ lé wọn, kí ó sì gbàdúrà. àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì bá wọn wí. ṣùgbọ́n Jésù ní, jọ̀wọ́ àwọn ọmọ kéékèèké, ẹ má ṣe dá wọn lẹ́kun àti wá sọ́dọ̀ mi, nítorí tìrú wọn ní ìjọba Ọlọ́run. àwọn ẹsẹ̀ Bíbélì ń fi ẹsẹ̀ wa múlẹ̀ pé àwọn ọmọ kéékèèké wọ́n wà ní ìjọba Ọlọ́run tí wọn ò bá tí ì mọ ẹ̀ṣẹ̀, tí wọn ò bá tí ì dẹ́ṣẹ̀. ìwé Matthew orí 18 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 3 ó sọ fún wa bẹ́ẹ̀. ìwé Matthew orí 19 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 14 ó fi ẹsẹ̀ wa múlẹ̀ bẹ́ẹ̀ pé àwọn ọmọ kéékèèké wọn ò mọ ẹ̀ṣẹ̀, a ò bí wọn gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀, a ò sì bí wọn sínú ẹ̀ṣẹ̀, torí pé èèyàn ń dá ẹ̀ṣẹ̀ ni. torí pé ẹ̀ṣẹ̀ túmọ̀ sí rírú òfin. àwọn àlàyé tá a gbọ́dọ̀ mọ̀ ní àìṣòdodo gbogbo. nígbà tí wọ́n bá jẹ́ aláìṣòdodo ló di ẹlẹ́ṣẹ̀. nígbà tí wọ́n bá mọ ohun tí ó yẹ kó ṣe tí kò ṣe, nígbà náà ló di ẹlẹ́ṣẹ̀. ohunkóhun tí ò bá ti ní ìgbàgbọ́ jáde, nígbà náà ló di ẹlẹ́ṣẹ̀. ìtumọ̀ yìí gbọ́dọ̀ yé wa dáadáa bí a ti ń tẹ̀síwájú. ohun mìíràn tá a tún gbọ́dọ̀ wò ni pé ìwé oníwàásù orí 7 ó gbé àlàyé kalẹ̀ nípa bí a ti dá ènìyàn ní àtètèkọ́ṣe. ìwé oníwàásù orí 7 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 29 kí ni Bíbélì sọ? ẹ wo, ó ní kíyèsí ẹ̀yin nìkan ṣoṣo ni mo rí pé Ọlọ́run ti dá ènìyàn ní ìdúróṣinṣin, ṣùgbọ́n wọ́n ti ń ṣe àfẹ́rí ìhù ìmọ̀kímọ̀. níbi ìyá sọ fún wa pé ní ìgbà tọ́lọ́run dá ènìyàn, ó dá ní ẹni pípé, a perfect being. ó dá ní ẹni pípé. ní ìgbà wo ni Ádámù àti Éfà jẹ́ ẹlẹ́ṣẹ̀ tí Ọlọ́run sì yapa kúrò lọ́dọ̀ wọn? ìgbà tán jèso ni. kí wọ́n tó jèso ńkọ́, ẹni pípé ni wọ́n níwájú Ọlọ́run, wọn ò lẹ́ṣẹ̀. ìwé oníwàásù orí 7 gbàtà kíyèsí ẹsẹ̀ 29 29 ó fi ẹsẹ̀ wa múlẹ̀ pé ní ìgbà tá a dá ènìyàn, a dá ní ẹni pípé. eléyìí gbọ́dọ̀ yé wa. ẹ ká tún wo ìwé Èzíkẹ́lì. ìwé Èzíkẹ́lì, kí ni ìwé Èzíkẹ́lì sọ fún wa?
orí kejìdínlọ́gbọ̀n 28 pàtàkì èsì ẹsẹ̀ karùndínlógún kí ni Olúwa kọ́ wa. Ezekiel 28 verse 15 kí ni Olúwa wí. Ẹ gbọ́ o. Ìwọ mọ̀ pé ní ọ̀nà rẹ àti ọjọ́ tí a dá ọ títí a fi rí àìṣedéédé nínú rẹ. Eléyìí gbọ́dọ̀ yé wa pé nígbà tá a dá ènìyàn ẹni pípé la dá, a ò dá pẹ̀lú ẹ̀ṣẹ̀. Ìwé oníwàásù orí kejì ẹsẹ̀ kọkàndínlọ́gbọ̀n àti ìwé Ezekiel orí ìkejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ karùndínlógún. Ẹ̀kọ́ yìí tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tó ń bọ̀. A ó tẹ̀síwájú nínú ẹ̀kọ́ yìí. Ǹjẹ́ ajogún ẹ̀ṣẹ̀ bí? Àdúrà àti ẹ̀bẹ̀ wa sí Ọlọ́run pé Ọlọ́run á kọ́ wa mọ̀ ọ́ ṣe, á sì kọ́ wa ní ìfẹ́ rẹ̀. Á jẹ́ kí ìfẹ́ rẹ̀ ó yé wa síwájú àsíwájú sí lórúkọ Jésù Kristi Olúwa wa. Tí ẹ bá fẹ́ béèrè ìbéèrè tàbí ẹ ní ẹ̀bẹ̀ àdúrà, àwọn nọ́mbà tẹ́ ó pè wá sí nìyí 08057444902 tàbí 08065717023. Kí àlàáfíà àti wà láàyè Ọlọ́run kí ó máa bá wa gbé títí láéláé lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun.